aláwòrábí kó má fi ìbànújẹ́ sínú ọ̀rọ̀ ayé wa. Ibi tí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó dé báyìí, a ti pariwo títí. A ti jẹ́ káyé ó mọ àwọn ìran tí wọ́n ń da orílẹ̀-èdè Nàìjíríà láàmú, àmọ́ síbẹ̀síbẹ̀ wọn ò jáwọ́. Mo ṣe alábàápàdé fídíò kan níbi tí àwọn ẹ̀yà tá à ń sọ yìí, àwọn Haúsá Fúlàní, àwọn ará òkè ọ̀yà, tí wọ́n ti ń pariwo Trump dead, America dead, Israel. Kí ni Amẹ́ríkà ṣe fún wọn? Kí ni Amẹ́ríkà ṣe fún wọn? Kí ni Israel ṣe fún wọn? Tó bá jẹ́ bí ìròyìn tá a gbọ́ ṣe jẹ́, ọwọ́ àwọn Amẹ́ríkà, apá wọn ká àwọn adìhámọ́ra ogun tí wọ́n fẹ́ kọlu embassy tilẹ̀ Amẹ́ríkà. Ṣé yẹn ni Trump tó ṣe fún wọn? Kí ni ilẹ̀ Amẹ́ríkà ṣe fún wọn? Torí pé ó strike Sokoto. Then àwọn terrorists ń strike àwọn èèyàn wọn, wọ́n ń pa wọ́n pakúpa, wọn ò bọ́ ọ̀tá kí wọ́n rojọ́, kí wọ́n pariwo. Ẹ̀yin náà wo fídíò yẹn. Then Trump dead, Israel. Wọ́n ń pariwo ogun, wọ́n dẹ̀ ń ké tantantan. Ìtò wá dùn wá jù ní wípé ṣé ọmọ Ìgbò àbọ̀mọ Yorùbá kan ló lè ṣerú eléyìí nígimú ìjọba nílùú Àbújá? Kì í ṣe gimú ìjọba gan, ibikíbi tí wọ́n bá ti rí kán ṣe, ọwọ́ bà wọ́n, ọwọ́ tẹ̀ wọ́n, wọn ò ti kó wọn lọ. Wọ́n pariwo eléyìí, ṣé ìjọba ò mọ̀ wípé gbogbo dùgbẹ̀dùgbẹ̀ tí wọ́n ń fà fúnra wọn yìí kì í ṣe orí wọn nìkan ló máa jálé? Torí igbe ogun ni wọ́n ń pariwo. Amẹ́ríkà ò ní káwọ́rọ̀, Israel ò ní káwọ́rọ̀, wọ́n lè má ti sọ̀rọ̀. Ẹ wo ibi tí àwọn ẹranko yìí tí wọ́n bá orílẹ̀-èdè Nàìjíríà lọ. Wọn ò jáde protest lórí nǹkan gidi tó lè ṣèlú láǹfààní, àfi tó lè ba ayé ìlú jẹ́. Dead Trump, dead America, dead Israel. Kí ni ìtumọ̀ ẹ̀? Àwọn kan náà ìran wọn náà ní ẹ jáde tí wọ́n ń tẹ fúláàgì Amẹ́ríkà àti ti Israel mọ́lẹ̀ lórí kíni. Wọ́n fẹ́ sọ ìjà ẹ̀ dìjà ẹ̀sìn. Àwọn èèyàn ló ń bẹ lórí ẹ̀yìn orò tó rò wọn fi ń ké o. Kí ló dé tó já wọn nìkan l'Àbújá? Ẹ̀yin agbófinró ìlú Àbújá, ṣé ẹ ti kó àwọn tí wọ́n gbé plákáàdì lọ́wọ́ yìí tí wọ́n ń kígbe ogun? Abẹ́ mọ̀ pé ogun ni wọ́n ń pè wá sórílẹ̀-èdè Nàìjíríà tí ò sì ní jẹ́ tiwọn nìkan. Torí tó bá jẹ́lù wọn nìkan ni wọ́n fèsì kì bá dáa. Tó bá jẹ́ òríjínà ọmọ Nàìjíríà lóòótọ́, wọn ní wọ́gun fún Nàìjíríà. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kíní yìí jẹ́ kí ó máa dàbí nǹkan lára àwọn aráàlú àti ẹ̀yà míì pé gbogbo nǹkan tí wọ́n bá ṣe àṣegbé, àwọn yìí kan náà ni wọ́n ń kó AK-47 kiri tí wọ́n fi ń da ẹran. Òkè, wọ́n ní ìran àwọn alákatakítí agbésùnmọ̀mí afẹ̀míṣòfò ni wọ́n. Ṣérọ́ ni wọ́n pamọ́ wọn ni? Ṣérọ́ ni wọ́n pamọ́ wọn ni? Then kí ni reason tí wọ́n fi ń protest báyìí? A dẹ̀ gbọ́ pé wọ́n kó wọn, wọ́n dẹ̀ fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ kán máa lọ láyọ̀ àtàlàáfíà. Àbí gbọ́n bá ti ṣe kí ló kù? Kọ́lọ́n kó ṣàánú wa ni. Ẹ̀yin ìjọba wa, a tún bẹ̀ yín ni. Ẹ má wò wá ràn. Èyí tẹ́ ẹ dàbẹ̀ pé ń wò wá yìí ó ti tó. Jọbọdì làwọn ará bí ń fara. Ṣùgbọ́n kò wáyé kó jẹ́ gimú yín nílùú Àbújá. Ṣáwọn èèyàn ní máa rò wípé àwọn ẹni yìí wọ́n láṣẹ jùjọba lọ, tàbí kán máa rò wípé agbára ìjọba ò lè ká wọn táyé ò fi parẹ́? Àbí ṣé 2027 náà lẹ̀ ń rò tẹ́ ẹ̀ fi ṣe ẹ̀tọ́ kẹ́ sì jẹ́ ká gba àwọn agbófinró kán kó àwọn ará bí? Wọn ò lè kó wọn, yóò di wàhálà. Ṣùgbọ́n tó bá jẹ́ ẹ̀yà míì ni,
tí wọ́n bá ṣe ń tó lòdì sí nǹkan tíjọba fẹ́, wọn ò kó wọn, àfi tí wọ́n bá ṣe ń tó tẹ́jọba lọ́rùn. Ṣé ká wá sọ pé àwọn eléyìí tí wọ́n ń ṣe tẹ́jọba lọ́rùn ni wọ́n fi ń ṣe nígi mú ìjọba ní sẹ̀ríà ò ṣe dá wọn? Ó ṣe ní láàánú fún orílẹ̀-èdè Nàìjíríà púpọ̀ púpọ̀. Torí èmi ò mọ bí wọ́n ti ń gbógun ti àwọn tó fẹ́ bá wọn gbógun ti àwọn afẹ̀míṣòfò. Wọ́n ń pa àwọn pípù yìí náà, wọn à protest túmọ̀ wípé sẹ́ẹ̀ wọn kì í ṣe èèyàn tẹ́lẹ̀ pè wá ní nǹkan kan náà. Ikú ò jọ wọ́n lójú. Àwọn ẹ̀yà yòókù ẹ̀mí wọn wà precious sí wọn. Báwo la ṣe wá jọ dọ́gba tí wọ́n máa pa èèyàn dípò màálù, tí wọ́n máa pa èèyàn nítorí sàríà, wọ́n máa pa èèyàn wá ní jihadi, àwọn ń gbèjà Ọlọ́run. Ó kù sí lọ́wọ́ ẹ̀yin ìjọba wa o, ẹ dáre o, ẹ láre o, ẹ dáre ẹ láre o. Ayé ń wò yín, ojú táyé fi ń wo orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí, irú eléyìí tí wọ́n mú ṣe yìí, tí ẹ dẹ̀ mú tá àti mọ̀ bóyá mú jẹ àbí wọn ò mú jẹ, torí a sì ń retí ìgbésẹ̀ táwọn agbófinró máa gbé lórí wọn. Irú eléyìí tí wọ́n ń ṣe, ayé ń wò wá. Ìwà ìlójútì là ń wò. Níbo ni wọ́n ti ń ṣerú ẹ̀ tí wọ́n sì lọ bẹ́ẹ̀ kó má bàa dógún lẹ̀? Ogun yìí tó ti wà ńlẹ̀ ńkọ́? Ìkànnì Ìjùgbà máa ṣàlẹ̀ tí wò wá Ṣéun Agboola lórúkọ tèmi. Dẹ́ẹ̀dì Amẹ́ríkà, dẹ́ẹ̀dì Israel, l'Àbújá, nígi mú ìjọba ànírímọ̀.